Ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa gbogbo ọmọ Yorùbá ọdẹ òdùnbí ṣàlàáfíà làbá gbogbo lé. Yorùbá nation ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation òun ló lè ṣe. Lọ́wọ́ yìí ó ní fídíò kan tí mo wò láìpẹ́ yìí. Fídíò náà ní agbára tó pọ̀. Olóyè Sunday Igboho wọ́n sọ̀rọ̀ nínú fídíò yìí. Ilẹ̀kùn gbogbo alárántí wípé 1st of July 2021 òun ni àwọn arábí wọ́n wọlé tọ̀ Olóyè Sunday Igboho tí wọ́n dẹ̀ bà nǹkan jẹ́. Kábíyèsí Elédùmarè, wọ́n bà oríṣiríṣi jẹ́ tí wọ́n tún pa àwọn èèyàn jàǹkànjàǹkàn, àwọn ẹni bí ẹni. Wọ́n pa àwọn èèyàn méjì. Wọ́n pa ẹ̀gbọ́n Olóyè Sunday Igboho, wọ́n dẹ̀ pa Àdàngán. Lọ́wọ́ yìí Olóyè Sunday Igboho sọ oríṣiríṣi. Àánú ṣe mí. Bàbá yẹn béèrè wípé kí ni òun ṣe gan-an tí Buhari fi ní kí wọ́n wá lọ pa òun mọ́lé. Gẹ́gẹ́ bí Olóyè Sunday Igboho ti ṣàlàyé, gbogbo náà láti béèrè àwọn ìbéèrè yìí. Lóríṣiríṣi ọ̀nà láti béèrè àwọn ìbéèrè yìí. Kí ni ọmọ Adéyẹmọ ṣe? Lọ́wọ́ tá a ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n yìí freeze àkáǹtì Olóyè Sunday Igboho. Gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko, àwọn ọmọ Yorùbá tó tọ́ là ń sọ̀rọ̀ wọn báyìí. Kò ń ṣe àwọn tó jẹ́ wípé torí owó wọ́n da òmìnira ilẹ̀ Yorùbá, wọ́n da gbogbo ẹ̀ nù. Nítorí owó, nítorí ìjẹkújẹ. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n bẹ̀rẹ̀ tó ń pariwo Olóyè Sunday Igboho ń gbà yẹn. Nígbà tí Olóyè Sunday Igboho wà pẹ̀lú wọn, àwọn tí wọ́n pariwo ń gbà yẹn tán ní àwọn máa sòkè dilẹ̀ fún Olóyè Sunday Igboho. Ṣùgbọ́n lẹ́yìn tí Buhari ṣe nǹkan tó máa ṣe àti bẹ́ẹ̀ lọ, a rí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀tàn jẹ́ lásán ni. Wọ́n ní ọwọ́ epo ni aráyé ń bá wa lá. Wọ́n máa ń bá yàn lá ṣùgbọ́n wọn kì í bá ní látẹ̀jẹ̀. Gbogbo yín náà lẹ mọ òwe yẹn. Now oríṣiríṣi ń ṣẹlẹ̀ lẹ́yìn tí Olóyè Sunday Igboho sọ oríṣiríṣi bí àwọn people yìí bí wọ́n ṣe wọlé wá, tí wọ́n ṣe gbé oríṣiríṣi irin wá tó ń gbé síbi ojú window tí wọ́n fẹ́ wọlé. Olóyè Sunday Igboho ṣàlàyé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní yin ìbọn fún òun nínú ilé, ṣùgbọ́n Ọlọ́run ló kó Olóyè Sunday Igboho yọ. Now Olóyè Sunday Igboho wálé ní 2024 tó wá ṣe burial, tó wá fún burial màmá wọn gbà yẹn. Gbogbo wa ti nígbàgbọ́ pé Olóyè Sunday Igboho ti padà o, pé bàbá ti padà sí Nàìjíríà. Nínú fídíò yẹn bàbá gan sọ pé ṣebí wọ́n ti bà oríṣiríṣi jẹ́, wọ́n bà ilé jẹ́, wọ́n bà ọ̀nà jẹ́, ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ti wá padà wá báyìí o. Inú ọmọ Yorùbá ti ń dùn pé at least Olóyè Sunday Igboho ti padà wálé. Lẹ́yìn tó fi jẹ́ wípé ọmọ Yorùbá ni ààrẹ orílẹ̀-èdè, tí gbogbo àwọn èèyàn believe pé okay since tó yẹ pé titi wa náà ni èèyàn wa ló wà ńbẹ̀. Kí ló àbùṣebùṣe pé Ọlọ́run ti ṣe ìyanu. Ṣùgbọ́n ká tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, Olóyè Sunday Igboho àtúrí wípé wọ́n ní kí Olóyè Sunday Igboho kó lọ wà lẹ́yìn odi náà. Àwọn wo ló sọ bẹ́ẹ̀? Kí ló dé tí Olóyè Sunday Igboho fi wà lẹ́yìn odi títí di sìn? Ẹ̀yin ọmọ Yorùbá, ìdí táwa fi ń pariwo no going back, tá fi ń pariwo Yorùbá nation ní ọ̀nà àbáyọ, ó yé wa o. Bẹ́ẹ̀ ni, nítorí wípé bí gbogbo ẹ ṣe ń lọ lórí ibi tá a bá dé yìí, ẹ má jẹ́ kí ẹnikẹ́ni tàn yín. Má jẹ́ kí anybody kó tàn yín wípé there is something like one Nigeria. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o. Nítorí pé ọmọ Yorùbá jáde láìpẹ́. Ẹ mọ̀ pé mo ti máa ń sọ pé àwọn ọmọ Yorùbá wọ́n máa ń wípé okay o, bí gbogbo ẹ ṣe ń lọ yìí, ẹ jẹ́ ká máa pariwo pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n jẹ́ kí Olóyè Sunday Igboho kí wọ́n kúrò lẹ́yìn odi kan padà wálé. Ti àkáǹtì alákáǹtì, bà gbogbo dúkìá jẹ́, ẹ fẹ́ pa
tí kò bá ń ṣe Elédùmarè tí ó kó olóyè Sunday Igboho yọ. Lọ́wọ́ yìí ọmọ Yorùbá wà ń bẹ̀ tínú wa ti ń dùn pé at least ọmọ Yorùbá ni ẹni tó wà ń bẹ̀ o. Ṣùgbọ́n kí ló tún wá ṣẹlẹ̀ lẹ́yìn tí ọmọ Yorùbá wà ń bẹ̀? Ṣé ká tún wá ní pé ọmọ Yorùbá tó wà ń bẹ̀ kò lè gbà wá ni? Kò yé wa mọ́ o, kò yé wa mọ́. Olóyè Sunday Igboho sọ̀rọ̀ pé tẹ́ bá rí bí wọ́n ṣe ba oríṣiríṣi jẹ́, gbogbo àná la gbọ́, a dẹ̀ rí gbogbo bó ṣe lọ ń gbà yẹn. Ṣùgbọ́n kí ló dé ààrẹ Bọ́lá Ahmed Tinubu, kí ló ń ṣẹlẹ̀? Àbí ọmọ Oòduà nìyín? Àbí ní ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó máa ti kúrò ní orí àléfà, ṣé gbà yẹn ni wọ́n máa ń ní kí olóyè Sunday Igboho padà wálé ni? Àbí ní ti èèyàn tiwa ló wà ń bẹ̀ báyìí o, èèyàn tiwa ni ẹni tó wà ń bẹ̀, ṣùgbọ́n àti ríran lọ́wọ́. Ṣé ìgbà tí àwọn Fúlàní bá tó padà síbẹ̀ ni olóyè Sunday Igboho máa ń ní freedom? Nítorí kò wá yé wa mọ́ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti jáde tán, wọ́n ti sọ oríṣiríṣi wípé bí gbogbo ẹ ṣe ń lọ yìí, ó ní àwọn ọmọ Yorùbá nínú tó jẹ́ wípé àwọn gangan ni wọ́n gbàbọ̀dè. Olóyè Sunday Igboho náà sọ, bàbá sọ lórí bí wọ́n ṣe pa ológbò tí olóyè Sunday Igboho tí ó fẹ́ràn jù. Olóyè Sunday Igboho ní pé àwọn ń gbọ́ tí ẹni yẹn ń sọ fún wọn wípé ẹ pa ológbò yẹn, pé ó ní nǹkan kan tí olóyè Sunday Igboho, ó ní nǹkan tó wà láàrin olóyè Sunday Igboho àti ológbò. Ṣé ti wá rí i pé àwọn ọmọ Yorùbá àtẹnujẹ, ó mà ṣe o. Àwọn ọ̀dàlẹ̀ bálẹ̀kú, wọ́n yìí wá o, à ń rí wọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn torí nǹkan táwọn fẹ́ jẹ. Wọ́n ò máa mọ̀ pé ebi ń pa ọmọ ẹlòmíì. Ìdí táwọn fi ń pariwo rèé. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà níbikíbi tẹ́ ẹ bá wà, ẹ jáde tán. Ẹ yẹ ká fi ìmọ̀ ṣọ̀kan, nítorí wípé bí gbogbo ẹ ṣe ń lọ yìí, àwọn Fúlàní wọn ń ṣe ẹni tó jẹ́ pé a gbọ́dọ̀ gbójúlé, wọn ń ṣe ẹni tí a gbọ́dọ̀ fẹ̀yìntì. Bí gbogbo ẹ ṣe ń lọ yìí, ẹ̀yin náà ẹ wò, láìpẹ́ ní prophet Henry, gbogbo àná la mọ̀ prophet tó ń jáde yẹn, Ayọ̀délé. Ó ní ọ̀rọ̀ kan tí máa yẹn sọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ní pé máa yẹn gbogbo bad news ló máa ń sábà sọ, ṣùgbọ́n táwa náà tá bá fojú inú wò, a máa rí i pé lára àwọn kan tí wòlíì tó ti sọ sẹ́yìn, gbogbo ẹ̀ máa wá sí ìmúṣẹ. Kò sẹ́ni tó perfect, ṣùgbọ́n lára gbogbo àwọn kan tí wòlíì sọ sẹ́yìn, gbogbo ẹ̀ máa wá sí ìmúṣẹ. Ó jáde láìpẹ́ yìí, ó ní pé bí gbogbo ẹ ṣe ń lọ yìí, pé ká má parọ́ tanra wa o, pé bí àwọn Fúlàní bí wọ́n ṣe ń pa àwọn èèyàn yìí, pé wọ́n tẹ̀ tí bẹ̀rẹ̀ o, wọ́n sì máa ju àwọn àdó olóró títí 2027. Wọ́n ní wọ́n yìí máa ju àdó olóró tí wọ́n máa ṣe oríṣiríṣi, wọ́n máa ba ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọ́n máa bà á jẹ́. In fact ó máa kọjá títí tó ṣẹlẹ̀ nígbà tí Jonathan prophet olóhùn ti rí yẹn náà. Ṣùgbọ́n ìdí táwa fi ń pariwo rèé, ààrẹ Bọ́lá Ahmed Tinubu, kí ló ń ṣẹlẹ̀ gangan? Àbí ṣebí èèyàn wa ló wà ń bẹ̀ gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè. Ṣé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn lè pàṣẹ pé kí olóyè Sunday Igboho kó padà wálé, kí ẹnikẹ́ni má fọwọ́ kàn? Àbí kò yé wa o. Àwọn ni ààrẹ orílẹ̀-èdè. Ṣé bí a ṣe fẹ́ máa wò rèé tí gbogbo ẹ̀dẹ̀ ṣe fẹ́ máa dàrú? Ìdí tá a fi ń pariwo Yorùbá nation ni ọ̀nà àbáyọ rèé o. Ìdí tá a fi ń pariwo pé gẹ́gẹ́ bí àti wọ́n Nàìjíríà o, àti ìdìbò tó ń lọ, kò sí ìkan tó yẹ kó kan ọmọ Yorùbá ń bẹ̀, nítorí wípé àwa náà ti rí i pé ọ̀kan náà ni gbogbo wọn.
kò sí ẹni tó jẹ́ wípé wọ́n fẹ́ tẹ́tí sí bó ṣe ń lọ mọ́. Oníkálukú ń jà du àpò ara ẹ̀. Ṣùgbọ́n olóyè Sunday Igboho pẹ̀lú ìfẹ́ tí ẹni ẹlẹ́ni ní sí ilẹ̀ Yorùbá, ó máa ní ẹni ṣe jáde tí wọ́n jáde tán pé ọmọ Yorùbá pé no, ẹ mọ̀ pé olóyè Sunday Igboho ó jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n like cheating. Àwọn kan rò pé olóyè Sunday Igboho láìpẹ́ tẹ̀ mò ń gbọ́ kán nípa àwọn kan tí wọ́n sọ pé àwọn ọmọ Yorùbá ni o. Wọ́n nípa àwọn rò pé wọ́n ní olóyè Sunday Igboho pé ó ń jà fún president ilẹ̀ Yorùbá ni, pé wọ́n rò pé àpò ẹ̀ ló ń jà fún. Ẹni ẹ lóhun dá wọn lóhùn pé olóyè Sunday Igboho jà fún àpò ààrẹ o, kò jà fún president ilẹ̀ Yorùbá o. Bàbá kan ń jà pé kí òmìnira bá gbogbo ọmọ Yorùbá ni o. Pé gbogbo bọ́n ṣe ń pa wá mọ́ yìí, gbogbo bọ́n ṣe ń pa wá yìí, kí wọ́n dẹ́kun àti máa pa wá ni o. Gbogbo báwọn Fúlàní ṣe ń wọlé sí ìlú wa tán fẹ́ máa pààyàn. Gbogbo wa náà la gbọ́ nígbà tí olóyè Sunday Igboho sọ ńgbà yẹn, tí bàbá ní pé bí gbogbo ẹ ṣe ń lọ yìí, pé àwọn ò lé àwọn Fúlàní dànù. Lẹ́yìn táwọn Fúlàní sọ pé àwọn ò ṣe nǹkan burúkú nínú igbó táwọn wà. Olóyè Sunday Igboho sọ pé okay fine, tẹ́ bá mọ̀ pé ẹ ṣe nǹkan burúkú, ẹ ṣe kúrò nínú igbó kẹ́ máa bọ̀ nínú ìlú, kí gbogbo wa kájọ máa ríra wa, ká jí láàárọ̀ ká kíra wa, ká ríra lọ́sàn-án ká kíra tó dalẹ́ ká tún ló dàárọ̀ tílẹ̀ máa fi mọ́ o. Pé orúkọ táwa fẹ́ nìyẹn. Ìyẹn fi hàn wípé olóyè Sunday Igboho kò lé Fúlàní kúrò. Ṣùgbọ́n àwọn Fúlàní tó jẹ́ pé wọ́n ti ṣetán àti sọ pé wọ́n fẹ́ máa pa àwọn ọmọ ìlú, òun ni olóyè Sunday Igboho ní pé tẹ́ bá ti mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ máa ṣe rẹ̀, ẹ kúrò nínú ìlú fún wa. Nítorí ẹ̀mí àwọn èèyàn wa ó jọ wá lójú, ó jẹ wá lógún gidi. Èwo ni kẹ́ wọlé kẹ́dẹ̀ máa pààyàn lọ́tùn kẹ́ máa pààyàn lósì. Pé kò lè ṣẹlẹ̀. Olóyè Sunday Igboho sọ jù bẹ́ẹ̀ lọ. Ká tó wí ká tó fọ̀, àwọn ará bíi Buhari rán wọn kán wá pa olóyè Sunday Igboho ni o. Ṣùgbọ́n Elédùmarè ó jù wọ́n lọ. Àṣẹ afárá ní pé lára àwọn iṣẹ́ tí Buhari ṣe kù lórí olóyè Sunday Igboho, òun ló wá gbé fún ọmọ Yorùbá kí ọmọ Yorùbá náà kọ́ntínú láti bẹ̀. Ṣùgbọ́n ṣé ọmọ Fúlàní kankan ṣé wọ́n lè betray ara wọn ṣá? Mo ò sure bóyá pé ọmọ Fúlàní kankan wọ́n lè kẹ̀yìn síra wọn. Bọ̀ kí ló wá dé? Gbogbo ọmọ Yorùbá ti pariwo tán lọ́tún lósì pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹrù ọlá pé ọmọ Oòduà ni yín, ẹ jẹ́ kí wọ́n kọ́kọ́ unfreeze àkáǹtì olóyè Sunday Igboho. Lẹ́yìn yẹn kí olóyè Sunday Igboho kó ní òmìnira tó dájú. Kí olóyè Sunday Igboho kan lè padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà, nítorí wípé ọmọ Nàìjíríà ni olóyè Sunday Igboho ń ṣe o. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lájò níbikíbi tẹ́ bá wà, ẹ má gbàgbé o, kẹ́ máa send message comment everywhere pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ìjọba Nàìjíríà, ẹ free olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho kò kì í ṣe agbésùnmọ̀mí, kò ń ṣe apààyàn. Olóyè Sunday Igboho sọ ọ̀rọ̀ kan lẹ́yìn tí olóyè Sunday Igboho wá sí Nàìjíríà tó ń ṣàlàyé. Wọ́n ní pé bí àwọn ṣe wà, gbogbo rally tí àwọn ṣe, kò síbi táwọn ò pààyàn, àwọn ò gbébọn, àwọn ò ṣèkà fún anybody. Ẹnu iná la fi ń sọ. Pé torí Ọlọ́run, tẹ́ bá ti mọ̀ pé ìlọ ò ṣe lọ, tẹ́ bá ti mọ̀ pé ẹ fẹ́ máa pa wá lójoojúmọ́ ni, ẹ ṣe jẹ́ kó olúkálùkù kúkú lọ ń lo ẹ̀. It's as simple as that. Kí ló wá dé tẹ́ fi wá ná pé kí ó dìgbà tẹ́ ẹ bá pa á? Àfi kí Elédùmarè máa ṣọ́ wa. Yorùbá Nation ní ọ̀nà àbáyọ, ẹ̀yin èèyàn wa, àníri jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nà. Ẹni tó bá lá má bọ̀, òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.